wọ́n wà ní Muzdalifa títí di àárọ̀ ọdí 10 wọ́n wà gbàbẹ̀ lọ súnmùná láti lọ sọ̀kò ní ọjọ́ alárúbá. Àwọn ará ajá lọ sáájì àwọn bẹ̀rẹ̀ ọdún tí wọ́n bá ti dé múná ẹ̀sọ́kò láti sọ́kò wọ́n á sẹ́kà fún oko irú ọjọ́ ìrẹ́ àwọn sẹ́tì a máa ṣe ní ọjọ́ kẹwàá yẹn tí a bá jẹ́ lálàájì ìyẹn máa ń sọ́kò ọjọ́ òkú sísọ ni ọjọ́ ká fárí ni ọjọ́ ká pẹ̀ràn ni ọjọ́ ká ti tààfùlì fọ́dọ̀ ní iṣẹ́ mẹ́rin 4 duties àwọn alálàájì máa ń ṣe jọ yẹn wọ́n gẹ́ bí ìdẹ̀kù Islam. Àwọn kan ń bẹ tó lè má wáyé lọ́jọ́ yẹn nínú tó lè má yàwó lọ́jọ́ ní tàwáfù fọ́dọ̀ olóṣìlẹ́jù ní sọ ọjọ́ yẹn a lọ sí tàwáfù a kò ní Mínà láti lọ tàwáfù ní Mákà ọjọ́ tó máa ń lé ní ṣẹ̀rí àwọn àgbà láìpẹ́ a lè dìlé rẹ̀ ìgbàtà bá dé Mákà padà tàbá parí sẹ́ Mínà. Nísìn gbogbo alálàájí nísìn inú aṣọ ìráàmù ni wọ́n wà nígbàtí wọ́n bá bẹ̀rẹ̀ sí Hajj ní on the 8 gẹ́mọ́sí tó bá ní ìjẹjọ ọjọ́ Monday ní sí Hajj tó bẹ̀rẹ̀ láti 8 òsùlì ìjà tí èdè tàjọ́ òsùlì ìjà 6 days náà ní gbogbo sí Hajj ọjọ́ mẹ́fà kúrẹ́ náà bó bá ti di ọjọ́ kẹjọ wọn wọ ìráàmù láwọn wà lára wọn tí wọ́n fi lọ Àràfá tí wọ́n fi dé súnmùná tí a bá ti wá dé wọ́n lọ sọ̀kò tí a bá ti sọ̀kò tán tí a bá ti ṣiṣẹ́ kan kún wọ́n lábàdá àti bọ́ hìrá inú sẹ́kà jálẹ̀ sí kí a fárí wọ́n lábàdá àti bọ́ hìrá inú sẹ́kà jálẹ̀ sí kí a pẹ́ra wọ́n lábàdá àti bọ́ hìrá inú sẹ́kà sí kí a sì tàbílì fọ́dá wọ́n lábàdá àti bọ́ hìrá ṣùgbọ́n ní ìsìn ẹyọ kan náà lọ́rọ̀ọ̀rùn ní ìsìn gbogbo dásọ̀ kan fárí kan lọ́rọ̀ọ̀rùn ẹran pípa ìyọ̀kan àpẹran mọ́ ní Mínà kò sáàyẹ̀ ẹran pípa ń bẹ̀ máa níjọ́ ni a máa ká nínú tí a pé èyàn máa pẹran Mínà wọn pẹran Mínà ní má ní sí ò lè rẹ́ran Mínà ká tó kú ní Mákà láti sanwó ẹran ọ̀nà méjì ni a máa ń sọ ìjọba Saudi Arabia wọ́n ní kí màjọ́ tó wọ ẹran lọ́wọ́ wa tàbí ká san fún àwọn kọ́mpìnì tí èsì kọ́mpìnì ìjọba tó jẹ́ private company tí wọ́n gba license lọ́dọ̀ ìjọba pé license kó lè bá yín pẹran gbọ́n pé wọ́n náà pẹran ara rẹ̀ kò sílẹ̀ mọ́ níjọ́ yá 2000 síwájú lọ́hùn gbogbo ẹ̀ ló ti padà nìsí torí díẹ̀ o lè dìtàmì pé sáà ti kọ́ rẹ̀ ẹ̀kùn ìdípa àtọ́bá fún wọn lókù lẹ́yìn náà lọ́wọ́ lè fọ́dá ó ṣòro ṣe ní ọjọ́ àkọ́kọ́ yẹ ó mọ́ lè tàbí pé ń gbà mí ń bẹ ẹlẹ̀ má lè jù bí 20-30 minutes ọdẹ́ fi parí ẹ̀ tó máa lo 1.5 hours wá sí tàwà wà tó fẹ́ Sàfà àti Márúwà ó sì wà ní súnà pé ilé ò tún gbọ́dọ̀ fẹ́ sọ́n ọgbọ́n wà tó lórí ilẹ̀ ẹni ọláyọ̀ wọ ní ìṣẹ́dá fi dẹ̀ fún wa jókòó ẹ̀sìn mìíràn tó bá ti fárí bọ́sọ̀ rẹ̀ tó bá dọ́ndé 11 lọ́sọ̀kọ̀ tó bá dẹ̀ 12 lọ́sọ̀kọ̀ tó bá gbá àwọn tí a kọ́ bá ní àwọn ti parí àwọn àmọ́kà padà tàbí tó bá dọ́ndé 13 lọ́sọ̀ lásìkò tó fẹ́ bí 13 tó bá wà padà dé Mákà wọ́n sì tàwọn fìlẹ̀ fún ọ̀fẹ́ ó lè ṣèjọ́ tó dé Mákà ìsẹ́jọ́ kejì kó ló lè ṣèjọ́ tó fẹ́ kó Mákà tí a bá jẹ́ àgbàlagbà bóyá gbogbo ni tàbójá láìsàn tàbó ní ìpín níjà àlàáfíà ó lè pàtàkì pọ̀ tàwọn fìlẹ̀ fọ́ọ́dá kò tàwọn fìlẹ̀ fọ́ọ́dá ìláàdì tó bẹ́ẹ̀ mọ́lọ yóò tàwọn fìlẹ̀ fọ́ọ́dá yóò sàwọn tó fọ́ọ́dá tàwọn ìbádà tó jẹ́ orígun kan inú orígun Hájì
àti ìdáwọ́ta fi ìdágbére ọgbẹ́ kò ní Mákà kò sátòkó Mákà orí kò bá ní tàwọn lè fádà orí kan ní sí ájì táà bá ti sí ìsájì wà wípé torí díẹ̀ ọjọ́ méjì ẹwàjú wa pẹ̀lú Àràfà kì í ṣe túìdé tó ń bọ̀ ọjọ́ ẹlẹ́ẹ̀kejì kò náà ní ọjọ́ ọdún Iléyá ìsìwẹ̀ẹ́ tó pọ̀. Kí ni ojúṣe wa àwa tá lọ sí hajj ní ọjọ́ Àràfà Alhaji àwa wà nílé ní ojúṣe wa? Ojúṣe wa àkọ́kọ́ ta'zim yawm Arafah, ìgbé ọjọ́ Àràfà tó bí káhọ́nà ọjọ́ yẹn ká má fi ojú ẹgbẹ̀rẹ̀ wo ọjọ́ yẹn na'zimu agbé tó bí tó gbọ́ wà nú sha'airallah nínú àwọn ìlànà ẹ̀sìn Ọlọ́run tọ́lọ́ni dhalika wa man yu'azzim sha'airallah fa innaha min taqwal qulub. Suratul Hajj ayat 32. Ọlọ́run gbogbo ẹnikẹ́ni tí ó bá lè máa gbé àwọn ọ̀rọ̀ ẹ̀sìn tó bá gbé tóbi ara ìpayọ̀ Ọlọ́run agbé ọjọ́ yẹn tóbi nínú ọjọ́ yẹn tóbi agbé tóbi fi qulubina nínú ọkàn wa ajẹ́ ọba bàrà wa fi uqulina agbé tóbi nínú àká ìwájẹ́ ọba bàbàrà wa fi alsinatina aw ala alsinatina lórí ahọ́n wa agbé tóbi wa fi amalina kulliha wa harakatina kulliha wa tasarrufatina kulliha gbogbo gbéṣẹ́ ayé ṣe wà bàbá ń sọ̀rọ̀ ọjọ́ yẹn a mọ̀ kọjú àràfàláwà tàbá hù ọjọ́ yẹn a mọ̀ kọjú àràfàláwà a sọ̀rọ̀ arúwà olè yán hù gbogbo ń tàbá fẹ́ ṣe lọ́jọ́ yẹn tó lè tẹ ọlọ́ọ̀bá lọ́rùn tí ó ní bí ọlọ́ọ̀bá nú àìmá wòwòkúwò àìmá gbọ́gbọ̀kúgbọ́ àìmá sọ̀sọ̀kúsọ àìmá rìnrìnkúrìn àìmá wàkúwà lọ́jọ́ àràfá yawmun azamahu Allahu wa ta'ala wa rasulul karim, ọjọ́ tí a nábì àtúnṣẹ̀lẹ̀ tó gbé tó bí ní apálé ẹ̀rì ọjọ́ tí a máa ń sọ́ra ní tí a wà kíá àwọn ọmọdé bá ń bẹ pẹ̀lú àwọn ọmọ wa lọ́kùnrin lóbìnrin ájì wọ́n mọ̀kọjọ́ láàrín kó dá sọ fún wa látọjọ́ Monday ọ̀dá lára fáwọn sọ́ọ́lù Ibrahim Dawud Ruqayya Zeenat Abdullah. Tomorrow is the day of Arafah. Àti kí wọ́n kàkún àníjọba wọn lójíjì torí díẹ̀ na súnmù gádà agbáwẹ̀ lọ́la. Àwọn sàábé rọ̀dí aláàdánà wọ́n ní nùsẹ́wé mùsùlùmí náà wọ́n ní àwọn àwẹ̀ báyìí àwọn máa mú àwọn gbà ayà wọn sàábé wọ́n náà máa mú àwọn àgbà gbogbo ọmọ pátá ní wọ́n tó gbogbo gbáwẹ̀ wọ́n ní ọkàn lẹ́nu wọ́n á jí wọ́n jẹ́ sàárì wọ́n wà kún wọn lọ sí masálásí. Inú ojúṣe wa lọ́jọ́ Àràfá nù tí tó wá pẹ́sì wá lọ́sẹ̀ fún orí àwọn ọmọ wa gbọ́ pátá akọ̀lọ̀ masálásí tàbí tó bá jẹ́ Islam Center tàbí jẹ́ secretariat àti àwa mùsùlùmí mítà máa kọjọ́ sí gbogbo wọn láàrín kí a gbá wà á máa sí program fún wọn. Wọ́n tọ́ka bá jí wọ́n ń sunkún nínú wọn ebi ń pánù àwọn ọmọ okó mẹ́ yọ́ lọ jẹun àwọn onípadà wà máa kọ́n bá sán yòókù títí táwọn òkúta ló lè gbàwẹ̀ nínú wọn. Súnà ní ẹ̀ nínú ojúṣe wa ní ẹ àwẹ̀ ọjọ́ Àràfá ọjọ́ túnṣe tó ń bọ̀ àwẹ̀ ńlá ní
táàgbọ́ fi ṣeré inú sọ́rọ̀ Muslim wọ́n bèèrè lọ́wọ́ Ànábì kí láǹfààní àwẹ̀ yìí, ó ní Ọlọ́run bá yóò fi pa ẹ̀ṣẹ̀ ọdún méjì rẹ fún wa. Ẹ̀ṣẹ̀ àwa sí for 2 years ọdún kan tó tẹ́lẹ̀ kọjá àtẹ̀sẹ̀ tàà tí ìdá ọdún tí máa ti dẹ̀sẹ̀ ọdún tí àti pẹ̀sẹ̀ ẹlẹ̀ fún wa àti fi pàárẹ̀ fún wa. Ànábì sanna qablahu wa sanna ba'dahu. Ọdún kan tó síwájú ọjọ́ yìí àtọ́dún kan tí ń bọ̀ lẹ́yìn ẹ̀ siyamu yawmin faqat, àwẹ̀ ọjọ́ kan pẹ́rẹ̀. Ojúṣe wa nù ẹ̀rì ní ojúṣe wa nù. Ojúṣe wa ẹlẹ́ẹ̀kẹta o náà ni istidharu niyyati salihah fi kulli amalin fihi, gbogbo sí tàbá fẹ́ sí inú ẹ̀ pátá àníyàn dáadáa àníyàn dáadáa àníyàn dáadáa, mo fẹ́ yan náfílà àníyàn dáadáa, mo fẹ́ kálù Kùránì àníyàn dáadáa, mo fẹ́ sàárà àníyàn dáadáa. Ànábì innamal a'malu binniyat wa innamal likulli imri'in ma nawa. Iṣẹ́ tá bá ṣe ó lórí àyàn tá bá ṣe á sì máa san kálùkúlẹ̀ san iṣẹ́ níbàmú àníyàn rẹ̀. Nínú ojúṣe wa o náà ni al-ikthar min al-a'mali as-salihah fihi, kápọ̀ ní àwọn sí olóore nú ẹ̀, àwọn iṣẹ́ rí kápọ̀ níṣẹ́ rí nínú ẹ̀, àwọn iṣẹ́ rí pọ̀ táa máa ṣe, gbogbo iṣẹ́ olóore táa ní a máa ṣe níbẹ̀rẹ̀ Zulhijjah, ọjọ́ Àràfá náà ti jẹ́ kan bẹ̀, ábẹ̀sì máa ń ṣe àwọn iṣẹ́ olóore. Nínú àwọn iṣẹ́ olóore yìí nínú ẹ̀ az-zikr, ìrántí Ọlọ́run. Allahu akbar, Allahu akbar, Allahu akbar, la ilaha illallah, Allahu akbar, Allahu akbar, walillahil hamd. Náà sí olóore. At-takbir, magbọ́lọ̀ tóbi. At-tahlil, ma ṣe la ilaha illallah. At-tasbih, ma ṣe subhanallah. At-tahmid, ma ṣe alhamdulillah. Subhanallah walhamdulillah wa la ilaha illallah wallahu akbar. Subhanallah walhamdulillah wa la ilaha illallah Allahu akbar. Ajẹ́ ọ̀pọ̀ nínú ẹ̀ fún àwa tó ṣe yí pé a lọ sí hajj. Wa sadaqa, sàrá ṣíṣe, gbogbo dábá lè fún yàn, ìtẹ́ èyàn jẹ ní, ìtẹ́ èyàn mú ní, ìtẹ́ èyàn wọ̀ ní, ìtẹ́ èyàn lò ní. Ọjọ́ Àràfá kò gbọ́dọ̀ lọ kí a má sì sàrá ẹ̀rẹ̀. Bákanáà wal hadiya, ẹbùn, a fáwọn ẹlẹ́bùn, ràbàtà ọdún fún wọn, kò fún wọn, rásọ ọdún fún wọn, ẹlọgbé gàrí fún, ẹlọgbé ìlbò fún wọn, ẹlọgbé òróró fún wọn, ẹlọ fún aláìdí, ẹlọ fún ẹlẹ́ran ẹ̀. Bákanáà ghadul basar, ìrẹjúlẹ̀, ìmọ́mọ̀ òkú o, kódà tí má fóònù, kódà kí a jẹ pa fóònù jọ ẹ̀kọ́ pàgójú bí kan nígbàtà bá sí ẹ̀rẹ̀. Qabla adha, kí a má jẹ kí a burú kọ́tọ̀ wà dọ́dọ̀ ẹnìkan, aburú ọ̀rọ̀, aburú ṣe ẹ̀rẹ̀. Lẹ́yìn náà wa salatu duha, kákìrin duha, ìrùyálẹ̀ta lójú Àràfá. Irú àsìkò táwà ó ti bẹ̀rẹ̀ ní nǹkan bí 10 after 7 salatu duha. Ó kéré tán yẹn rákà méjì, ọ̀pọ̀ tán yẹn rákà méjìlá, between 2 rakas and 12 rakas. Ó kéré tán yẹn rákà méjì, ọ̀pọ̀ tán yẹn rákà méjìlá. Ọjọ́ Àràfá lè ní mẹ́jọ ni máa yán.
lè ní méjìlá gan méjìlá jẹ́ lọ́pọ̀ tán yẹ́ nìkan ni máa yàn gbìnìyàtò sọ́ọ̀lẹ̀ pẹ̀lú àníyàn dáadáa bákanáà al-muwadhaba ala salawat mafruḍa ìdúnimá ìrun ọ̀ranyàn fil jamaa lè ní iye ọjọ́ Àràfá yìí jama ò ní bọ́ fún mi wákàtí mara àrùn yìí masáàsì máa ti kí jama ní máa kí wá ò ní Àràfá yìí gbogbo orun mi jama ní máa kí kódà ní àbá láǹfààní jaza litikafu fihi ó tó ká sí tikafu jọ yẹn lè sí tikafu lọ́jọ́ Àràfá bọ́bá ti ń lọ àsùnbá yóò ti dàníà ó di ìrọ̀lẹ́ tó dé ó dásìkò sínú tó dé al-itikafu yawmi Arafa jaiz ó wà náà tọ́tọ́ ẹ̀rì tilawatul Qur'an kíkẹ́ al-Qur'an kátà máa ké ọba lè parí al-Qur'an ní jọna kọ̀pọ̀ jù dùwà látàárọ̀ jílé ìsú àdúwà ẹ̀ kódà lọ́dọ̀ àwọn àfáà kan wọ́n pè kan ní at-ta'rif fi yawm Arafa at-ta'rif fi yawm Arafa o náà ni lọ́jọ́ Àràfá kí a lọ dúósì mọ́sálásí àdúgbò wa láìgbà bá ti káàsìrì tán káwọ́ àmì tí wọ́n gbé òfin tó nẹ́pẹ̀ ta'rif ká máa sàdúwà ká máa rántí Ọlọ́run ọbẹ̀ náà àfá àti àfaramọ́ kódà wọ́n ní múnà àbá ìrọ̀kọ́ ṣe rí tàbá kàjábà wa múnù tí mẹ́ alìkìtìdọ́ bàbá sọ́mbẹ̀ inú múginigbónù kò dáma ọmbẹ̀mbẹ̀ inú alìfòrò libun muflih ọmbẹ̀mbẹ̀ pé èyàn lè lọ mọ́sálásí lárafá kú lọ́jọ́ Àràfá ń rọ̀ lẹ́ ọdún kọlá látẹ̀ èyàn ásírì tí è di àsìkò mọ́gírí táàmà bẹ́lọ wà bẹ́ gbogbo ilé ìpátá o náà ní ojúṣe wa ní ọjọ́ Àràfá tó wà níwájú wáyé bàbá wá lè ṣe gbogbo ń dá sọ yínká sí díẹ̀ mẹ́ fattaqullaha mastata'tum ọlọ́ni ẹ̀páyọ bí agbárí bá dé ẹlòmí látara aṣẹ́ rẹ̀ iṣẹ́ ọ́fíìsì ló ń ṣe iṣẹ́ ìjọba ló ń ṣe iṣẹ́ oṣù ló ń ṣe kò lè fi ìgbòlè sí gbogbo dáńsọ yìí bá jẹ́ sí gbogbo ẹ̀ takbirat Allahu akbar la ilaha illallah wa Allahu akbar wa lillahil hamd kásìgbà bá ní sí gbogbo ẹ̀ ọjọ́ Àràfá ọ̀lọ́ lásán àwa náà máa kí ẹ̀ lẹ́yìn lọ́wọ́ kú yawmul Eid ọjọ́ ọdún àwọn tí wọ́n lọ hajj nígbàtá bá ń sọ kò ní Mínà tí a ń pààrọ̀ aṣọ àti bẹ̀rẹ̀ ọdún tí wọ́n gbogbo àgbáyé mùsùlùmí pátá láwà sọdún ní ọjọ́ kẹwàá Hijja ẹ̀sọ pé a ń pẹ̀ràn ọdún tàà fi ma ń pẹ̀ràn bó láṣẹ bá ọjọ́ yẹn lọ bá ṣe bá lùgẹ́ bí àwádá lọ sí hajj àkọ́kọ́ àtẹ̀kí nẹ́sìkọ́s káyẹ̀tẹ̀ jí tàà bá jí kasi kiyamu lè wọ́n lọ́rọ̀ káàtẹ̀ kọ́dà kò sára ká méjì tàbá jí níbi 4 or 4:30 a sì kiyamu lè bàbá sí kiyamu lè náà a sàsíkà ilẹ̀ mọ́ akásùnbà pẹ̀lú bá ti wá magbára àtẹ̀nzí watajammul watazayyun watatayyub kásì màtótó ìmọ́tótó a ń pè ìwẹ̀ kan ní Ghusl Eid ìwẹ̀ ọdún
àbọ̀ sílé ìwẹ̀ ọdún ò ní ìdí kàìnkàìn kò ní ìdí ọṣẹ tó bá sí máa ń wẹ̀wẹ̀ jẹ́nàbà yẹn bá sí máa wẹ̀ ọjọ́ jímà láwẹ̀ àti wẹ̀ ká tó débí irú wẹ̀ yẹn àdá ní ẹ̀pẹ́ mo fẹ́ wẹ̀wẹ̀ ọdún àwọn tọ́lọ́ wá fún a lówó tọ́lọ́ ní kárí ra aṣọ tuntun àwọ̀sọ tuntun wa àwọn táà lówó àtẹ́rẹ́tún aṣọ tó wà ní tẹ́lẹ̀ náà ìtọ́ dájú bẹ̀tẹ́lẹ̀ àkótí wa à ń lò wọ́n gbà wọ́n ọkùnrin láàyè káfí lọ́fíndà sí tàbí lọ sí ìdí wọ́n gbà wọ́n ọkùnrin láàyè kí wọ́n lò lọ́fíndà jáde wọ́n lè lò núlé kí wọ́n tó lọ ìdí wọ́n lè lò lọ́fíndà tọ́wọ́ lóyìn wọ́n fọ́ bí wọ́n bá dé wọ́n lò lẹ́yìn náà alimusaagba ní akílù wa shurb hatta ba'da salatul Eid wọ́n fẹ́ ká jẹ wọ́n fẹ́ ká mú lọ́dún léyá tàbí kí rọ̀dún àní jẹ àní mú àwọn kan ní sẹ́yìn tí ó bá pẹran nìkan ní nínú àwọn afá kan ní wọ́n lẹ́yìn tí ó bá pẹran nìkan ló bá mọ́kàn rárá gbogbo mùsùlùmí ọpẹran torí díẹ̀ ọpẹran dáwà múdá ní ẹ o ní jẹun o ní mú lọ sí tí mo bá ti wá kí wọ́n bá ti sálámà ayé gbẹ̀ láti jẹun tó dẹ̀ láwọn alúmí bẹ láwọn àdúgbò bẹ wọ́n ara dàbídùn lọ àtòmì lọ sí mọ́sálásí sí Eid tó bá ti ń kìrìmọ́ wọn ká dàbídùn fún wọn ṣùgbọ́n wà tí wọ́n wáyé pé àwọn tó tẹ́yí pé afẹ́ pẹran ìtọ́ dáájú oníkájẹ lára ẹran wa pípẹ́ àkọ́jẹ oúnjẹ wa jọ ọdún léyá pípẹ́ ara ẹran wa ní ìtọ́ wá dáájú lára ẹran tábálẹ̀ tó sùúrù náà ní ẹ̀dọ̀ ẹ̀ tábà dáa ṣe sùúrù kó dẹ̀ mọ́ bá ti pátán bá ti dútán o lè gé ìtí ọ̀bẹ́ wọn gé wọ́n sì bẹ̀rẹ̀ bọ̀ ẹgbẹ́ wọn bá ẹ̀sùn kò sì jẹ́ ẹ̀rí tó dáájú fẹ́ bá lè ṣe sùúrù pípẹ́ ara ẹran rẹ̀ tó pa fún léyá ló ti kọ jẹ lẹ́yìn náà at-tabkir al-musalli wọ́n fẹ́ ká ìtẹ̀mà lọ kí Eid àgà ọdún léyá wọn fẹ́ ká pẹ́ ìmáàmù náà gbọ́ pẹ́ torí pé àwọn èèyàn jẹun kó lé tó yàtọ̀ sí ọdún àwẹ̀ ní ọdún àwẹ̀ máa ń pẹ́ tó bá fẹ́ káwọn èèyàn yọ sàká á sì jẹun kó lé bí oúnjẹ ẹ̀rì lẹ́yìn náà gbogbo àtàbà ń lọ Eid náà a máa ṣe takbir lọ ní Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wallahil hamd inda dhahab ila al-musalla wa inda ar-ruju' ila al-manzil nígbàtà bá ń lọ sí àwẹ̀ tàà bá ń bọ̀ àwẹ̀ tọdún léyànù tọdún àwẹ̀ bá ti wé ní Eid tí mọ̀ bá ti dé ó ti tánù ẹ̀rẹ̀ lẹ́yìn yẹn tàbádé Eid nusalli salatul Eid akẹrùn Eid lẹ́yìn imam rákà méjì náà ni rákà alákọ̀ọ́kọ́ imam ó sì alákbárú méje àwọn náà sí méje rákà ẹlẹ́ẹ̀kejì tí mọ́ bá dìde yàtọ̀ sí ètò alákọ̀ọ́ tó fi dìde lẹ́kùn ní kanyẹma tó bá náà rọ̀dókìtà yóò sí márùn-ún wá náà sí márùn-ún bá sí kínú imam ó ké Fatiha áké súra lé lórí tó bá ma sọ́tò sẹ́bì ó dá rákà alákọ̀ọ́kọ́ tí ó bá ma ní súra ní tó bá ma sọ́tò gáṣíà tọ́tọ̀ shams rákà ẹlẹ́ẹ̀kejì ó dá tí ó bá ma ní súra náà ni lẹ́yìn náà yakhutub ma mú sí útúbà fún wa yọba sọ̀rọ̀ ó sì dáká ma gbọ́ útúbà tó pọ́sà ọ̀pọ̀lọpọ̀ ní àdúgbò wa ní pé bí wọ́n sálámà tẹ́kàdùkú ti lọ ara ìdí náà ní útúbà àwọn sàábé gbọ́ útúbà lọ́dọ̀ ànábì ó sì pàtàkì gan tó mẹ́sẹ̀jì mí dáa lè bá pàdé agbọ́lẹ́nu àfá kí ló lọ láyé inú útúbà ìmọ̀ ọgbọ́dọ̀ sọ̀rọ̀ páyọ ọlọ́ba fún wa ìlàkọ́kọ́ ọ̀rọ̀ ìbẹ̀rù Ọlọ́run ọdún dáa fẹ́ ṣe káfí ọlọ́ba sí ẹ̀nà dáa fẹ́ pa káfí ìbẹ̀rù ọba pa Ọlọ́run nígbò tó fẹ́ fi ẹran yìí ṣe oyíṣọ́bá mújẹmújẹ tó fẹ́ náà nípa Ọlọ́run ọ̀rọ̀ ẹni kí mútúbà Eid Al Adha agbọ́nyẹ̀ fásá taqwa Allah tó wà nù gáràdì asásì ìdí Ọlọ́run ní kápẹ́rà Suratul Hajj 36-37 wọn ìṣọ́bá mújẹmújẹ
wọ́n sì bá jẹ́nà tó ń fẹ́ pàyọ́ lọ́wọ́ bá yí tẹ̀míṣẹ́. Lẹ́yìn náà imam gbọ́dọ̀ sọ nípa ìdájọ́ ẹran iléyá, àwọn ìdájọ́ tó rọ̀pọ̀ mọ́ bóò láṣẹ pa bàbá pátán, bóò láṣẹ pín, bóò láṣẹ ha àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Yóò tún wá sọ pàtàkì ọdún ọ̀rọ̀ ẹ̀sìn ni, ọdún ọ̀rọ̀ ìwà ni, abala ẹ̀sìn abala ìwà. Torí díẹ̀ ló gbọ́dọ̀ wà ní útúbà ìmáàmù wa kí ní lọ láyé, gbogbo àwọn tí wọ́n ní ìṣòro láyé bí ilẹ̀ Palestine, bí Gaza, bí Somalia, bí Sudan àti wàhálà táwa náà rán nílùú wa lóṣìíríṣìí, àgàgà ọ̀rọ̀ ààbò ó gbọ́dọ̀ jáde ní útúbà ìmáàmù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwa padà sílé. Nígbò wá ní àwa tá fẹ́ pẹran, nígbò lẹ́ka pẹran wa, àkọ́kọ́ àgbọ́ pẹran síwájú run. Níjọ́ Ànábì ṣe útúbà tán ní ìdí àkọ́kọ́ ọdúnlé àkọ́kọ́ ló bá rí ẹran tí a ń kan ti pa. Èwo lélẹ̀ ó ní pẹran jẹ fún ara ilé wọn ni kìí ẹran yìí. Èèwọ̀ ní ká pẹran síwájú imam àbí ká pẹran síwájú ìrun. Ṣùgbọ́n lẹ́yìn ìgbà tí màá bá ti kírun tán tó ní salamu alaikum wa rahmatullah, salamu alaikum wa rahmatullah, àwọn àfá kan nígbà yẹn lè pẹran, ò tí lẹ́tọ̀ àti pẹran, bọ́bá pẹran ń bẹ ọba léyá. Àwọn kan ní kájé kí máa mú parí útúbà tán sọ́kàlá mashara la ilaha illa anta àtúgbò ilé kàlọ́ tó pẹ̀lẹ̀ pẹran. Àwọn kan rárá o, kájé kí máa mú gan pẹran, kájí kí mọ́mù gan pẹ̀ran tán, ìyẹn ló dáájú, ìyẹn mọ́sá Màlíkì lórí ọlọ́nà bàbá wọn kódà wọ́n tó náà ọ̀bẹ́ sókè, ìmọ́mù ti pẹ̀ran, ìyẹn ló dáájú. Mọ́ láti gbà tí a bá ti kírun tán ìyẹn ti lè pẹ̀ran, báyìí tó dáájú kájí kí mọ́mù pẹ̀ran tó lẹ́ tó pé ìmáàmù náà tí wọ́n máa kíde gbọ́dọ̀ lẹ́ran tí wọ́n máa pa. Ẹ̀yin jàmáà tẹ́yìn máàmù tí ó lẹ́ran ẹ̀rẹ̀ran fún máàmù kí súnà yẹn lè bá pé masalasi yìí tí nǹkan rẹ̀ ní kí ẹni màmú èrò ẹ̀yìn pẹ̀rẹ̀ ìmáàmù ọ̀pẹ̀rán àwọ́yẹ́kọ́ máa tẹ̀yìn jàmáà lójú ẹkẹ́ máa bèèrè láàrín àfáàyìn pé bóòlù ọ̀rọ̀ ẹran léyá o tẹ̀pẹ́lẹ̀ kírun fún wa kẹ́lọ gbẹ́ran léyá mú kí bí ẹran mẹ́ta márùn pàdé lọ́dọ̀ ẹ̀ kí ló burú mẹ́ ẹni kàpá rẹ̀ ojúṣe wa ni ojú ti ní fún ẹ̀yin jàmáà tí màmú kíìlì fún ìdí ọdún léyá tí ó lẹ́ran ojú ò tí yíò ẹ̀rì wọ́n sì pàtàkì. Lẹ́yìn yẹn wá rẹ̀ dábàtí wá táìlá bá ti wá tó alápátá a máa ṣe tẹ́lẹ̀ ó ti kó ní káka máa ṣe just now a máa ṣe lẹ́yìn wákàtí márùn bá ti ká ìlàtàn lọ́jọ́ ọdún Allahu Akbar Allahu Akbar Allahu Akbar La ilaha illallah Allahu Akbar Allahu Akbar lillahil hamd àmàwí bẹ́ẹ̀ a sì dáadáa lọ́jọ́ ọdún àní mutí àní parọ́ àní jójókújó àní kọrinkọrin àní òkúwò àní ìrìnkọrin a ma kíra wa taqabbalallahu minna wa minkum taqabbalallahu minna wa minkum ọlọ́wọ́ gbàlọ́wọ́ ẹ̀yìn náà a ma sàdúwà a ma bẹ̀rẹ̀ wa wo tàbá lọ ilé ọdún àlọ́bẹ̀ àwọn èèyàn wa wo àwọn ọ̀rẹ́ wa lọ́dọ̀ ilé ìyá wa ilé bàbá wa ilé ìyá ìyàwó wa ilé bàbá ìyàwó wa ilé ọkọ wa ilé bàbá ọkọ wa a ma exchange greeting ìkírẹ ẹni a ma exchange visitation bẹ̀rẹ̀ níwò ọdúnnù bí wà lábá ń ṣẹlẹ̀ náà ẹbí a fi àsìkò ọdún yẹn jú ẹ̀ a fi ṣe mítí ní ẹbí gbogbo lè lọ́dún ọdún iléyàwó rẹ̀ àti bàtà àfi pẹ̀ràn bí ọjọ́ 3 sí 4 ni ọjọ́ ọdún ọjọ́ ẹran ni ọjọ́ keje ọdún ọjọ́ ẹran ni ọjọ́ kẹjọ ọdún ọjọ́ ẹran ni ọjọ́ kẹrin ọdún ọjọ́ ẹran ni náà pè ní ayyamu tashrik náà pè ayyamu aklin wa shurbin wa dhikrillahi azza wa jalla ọjọ́ ká jẹ ọjọ́ ká mú ọjọ́ ká náà tẹ ọlọ́run ẹran wa wá rí mẹ́ta ní abẹ́ká pín sí ọ̀nà mẹ́ta ọ̀nà kan sàdákà fáwọn aláìní ọ̀nà àkọ́kọ́ ni ní alibet àwọn èèyàn àwọn ọmọ wa ìyàwó wa
èkejì ni sàdákà, ẹ̀kẹta ni hadiya ẹ̀bùn, ká fún yàn lẹ́bùn, ká fún yàn lẹ́bùn. Kí yàtọ̀ sàdákà tẹ̀bùn? Sàdákà wà fún aláìní, ṣùgbọ́n ẹ̀bùn ni pé ó lè ní pàpẹẹrẹ Alhaji pẹran, èmi náà pẹran, Alhaji lè fún mi lẹ́ran, ẹ̀bùn náà fi ṣe yẹn bá fún èmi tí mo pẹ̀lẹ́ lẹ́ran, ẹ̀bùn nìyẹn. Ìsì ń bẹ nínú àṣà ilẹ̀ Yorùbá ń bí ilé àná, kódà níjọ́ ìtàn ẹran ní dẹ̀lẹ̀ wọn mú lọ ilé àná, àwáyé tí mú lọ rí bàbá ní pé ẹnu mú lọ sí ilé bàbá àyà yín, ìtàn ẹran àná ló ní àṣà ní irú yẹn ẹ̀bùn ní tó burú ń bẹ. Tàbá fún ẹni ó ní nǹkan ẹ̀bùn lábùn, ó sì wà nù ṣẹ̀ríà, tàhádáwó tàhábù, ẹ máa fúnra ní nǹkan, ẹ máa nífẹ̀ẹ́ ara yín. Wọ́n àgbọ́dọ̀ wá fi pé ẹni ó bá fún lẹ́ran máa fún lẹ́ran. Tàbá wà dáwà pẹ̀lú kan náà a máa tí jẹ́ ẹran síra wa ànífàn tálákà, a fún tálákà ń priority lẹ́yìn tẹ́ bí ó jẹ tálákà lókù. The third one level, ẹgbà mi ń bẹ mo lè pẹran tó mú ti hẹ́ràn mi tán, ẹbá ní Alhaji àrígbé sí ní kan fún lẹ́ran, a dìbò mi àbí òdèdè, ẹran máa jùra wọn lọ, gbogbo ẹran tí mọ̀ pọ̀ gajù báyìí lọ, Alhaji àrígbé sí pẹ̀ràn báyìí márùn lọ pa, ẹran léyà ìsìnkú yọkan, yẹn lè pọ̀gbọ̀n. Kódà Ànábì, torí ẹran léyà àti ẹran hajj bákan náà ni, Ànábì pa ràkúnmí 100, wọ́rẹ́ camels ló pa tó hadi, ẹmùsọ ẹ máa jẹran lọ. Ara àwọn mùsùlùmí tí a ń jẹ́ olówó bẹ́ẹ̀ náà tí a ń ṣe bẹ́ẹ̀ láwọn àdó wọn, wọ́n ra màálù bí 150 lọ sílùú, wọn wọ́n pa fún tálákà, wọ́n gbà wọn lápàtà ti fún ẹlówó, ẹka lọ máa tó gbẹ́ran ní lọ́fẹ̀ kí kọdún káàrí gbogbo ilé náà. Ẹran Iléyá ìjọ ọdún àkọjá kọkànlá níbi ọkọ̀ ọkọjá ọjọ́ mẹ́ta 3 days. Lẹ́yìn ìgbà yẹn ọdún kejì nígbà ní ànábì sí bí ti láìsà ànábì rárá, ẹ̀jẹ́ ń bẹ, ẹ̀fìsẹ̀rá ń bẹ, ẹ̀bùnyàn lẹ́bùn bẹ, ẹ̀fìpamá ń bẹ. Kódà alè sẹ́ran kò fẹ́ tọ́lọ ájì. Alhaji ẹbá ń fẹ́ràn lẹ́ o náà lè bá ní mú ẹran tọ́pá lọ́wọ́ ayé gbà bàkámà ìyáhun nìkan lẹ́sìn ọ̀fẹ́, ìyáhun lẹ́sìn ọ̀fẹ́. tó dẹ̀ ẹmà béèrè sẹ́nà lé alẹ́ kọjọ́ ọjọ́ mẹ́ta, ọjọ́ àkọ́kọ́ ọdún àkọ́kọ́ ni wọ́n ní torí pọ́dún àkọ́ àwọn tó pẹ̀ràn ọ̀pọ̀ wọ́n lọ́dún kejì àwọn ìtẹ̀gbọ́n pọ̀ Ànábì ní ẹ̀lẹ́ jẹ́ ń bẹ̀, ẹ̀sàrà ń bẹ̀, ẹ̀pàmọ́ ń bẹ̀. Eléyìí ni díẹ̀ nínú ẹ̀kọ́ ọdún Iléyá tó ń bọ̀ yìí àti Iléyá tó ń bọ̀ àtàràfà tó ń bọ̀. Ọlọ́njọ́ bá rẹ̀ bá wà láàyè àwọn kátà ní ká tẹ́gẹ́ bí ojúṣe Ọlọ́run kó fún wa ṣe ká tọrọ àforíkọ́dùn fún ẹ̀ṣẹ̀ wa jẹ́ wa.